ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى. الحمد لله الذي أمر العباد بالاستعانة به والاستعاذة به وحده لا شريك له، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pa gbogbo àwọn ẹ̀dá láṣẹ tó ní ká máa wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ wọn Ọlọ́run lérí gbogbo ohun táwọn bá ń fẹ́, ká sì máa sá sọ́dọ̀ ọ̀hún nítorí kí gbogbo àwọn aburú tí bá ń lépa wa kó má bá dọ́dọ̀ wa. Ọlọ́run bá pàṣẹ, ó pè lẹ́sìn ni o, ìgbẹ́tẹ̀ ìbá ti wá ìkún lọ́wọ́, èmi ní kẹ́ máa pè. bẹ́rù bá ti ń bà yín níbi aburú kan náà, àwọn aburú ayé, ọ̀dọ̀ mi ní kẹ́ sá sí. الاستعانة والاستعادة والاستعاذة عبادتان. ẹ̀sìn náà ní méjèèjì, ìwọ́nà sí lọ́dọ̀ Ọlọ́run àti ìmọ̀ wásọ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run wá ṣe lẹ́sìn tó jẹ́ pé òun nìkan náà la gbọ́dọ̀ máa fi sìn. A gbọ́dọ̀ wá àrànṣe lọ sọ́dọ̀ ẹnìkankan wípé kó ràn wá lọ́wọ́ lẹ́yìn Allah. A sì gbọ́dọ̀ wá ìdáàbòbò lọ sọ́dọ̀ kankan nínú tọ́lọ́wọ́n bá Allah dá kó níbi aburú tọ́lọ́wọ́n dá àfọlọ́wọ́n bá Allah nìkan. Ọlọ́wọ́n bá Allah tó wájú yí àwa Ahlus-Sunnah wal-Jamā'ah àbẹ̀ nínú àánú rẹ̀ kọ́lọ̀mọ́sà fi ṣe wa múlẹ̀ dáadáa lérí ìgbàgbọ́. ọlọ́mọdé àrí àdáwò wàhálà tí múyàn téèyàn fi máa wá máa ń sáká látara bùkátà àbí látara ìṣòro, kọ́lọ̀mọ́sà ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn sàábẹ̀ àti gbogbo àwọn ará ilé lápapọ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa wáyé fún láti gbọ́ nínú ayé tá a wà yìí, òun náà ni kéèyàn máa lè tẹ́tí gbọ́ kí ni Ọlọ́run bá Allah ń sọ. òun náà ni ìjókòó tó dáa jù. Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun nìkan náà lójú ọ̀nà téèyàn máa rìn téèyàn ò fi sórí burúkú láyé àti lọ́run. Sunnah òun náà nìkan náà lójú ọ̀nà tó já sínú àlìjánnà Ọlọ́run. òun nìkan náà ni ojú ọ̀nà téèyàn lè tọ̀ tí ó fi bá Ànábì wọlé ọlá wọlé ọlá. àbí Allah nínú àánú rẹ̀ ọlọ́mọta sàlékún àgbọ́yé Sunnah wa, kó sàlékún ìmúdúróṣinṣin wa nínú Sunnah náà, kọlọ́mọdé àjábọ́lẹ̀, kọlọ́mọdé àrébọ́lẹ̀, àdánwò gbà kọlọ́mọdé ọkọlẹ̀ ní kọ̀ọ̀kan wa. gbogbo tí wọ́n ti pè lẹ́sìn tá a bá ti rákọ́lẹ̀ fún nínú Al-Qur'an àti Hadisi, àdásílẹ̀ nínú ẹ̀sìn ni wọ́n ń pè é. ìdí wọn bá sì dásílẹ̀ nínú ẹ̀sìn kò kí ń ṣẹ̀sìn, bídíà ni. Ọlọ́run mọ̀jà bá wọn ṣe, àwọn tí wọ́n ń ṣe kọlọ́mọsà jẹ́ wọn túbá kò ń bẹ̀, nítorí pé ànú ni. mo kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n bẹ́ ń kalẹ̀, ashab al-fadila, a'immata al-huda, àwọn imams àti gbogbo àwọn ọ̀dọ́ wa shabab lọ́kùnrin lóbìnrin, àwọn sisters wa, àwọn ìyá wa àti gbogbo àwa tí àjọ máa kẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí. ìpè àánú Ọlọ́run kọlọmọsàjọ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ètí wọ́n ní kágbéyẹ̀wò ní àárọ̀ yìí, ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ nínú àwùjọ àwa Yorùbá, ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn àwa Yorùbá, ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ ní
tó yẹ kí gbogbo ilé kéwú ilẹ̀ Yorùbá kí wọ́n lọ lè gbàgbọ́ yẹ gbogbo àfáà tí bá ń pera rẹ̀ ní àfáà Yorùbá ọ̀dọ̀ ọ̀ràn yẹn kó gbàgbọ́ yẹ gbogbo àwọn mùsùlùmí tá a jẹ́ Yorùbá ọ̀ràn yẹn ni ká gbọ́ àgbọ́yé ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ sọ yìí nítorí kó má jẹ́ pé a ṣiṣẹ́ a rò pé nǹkan tí ń bẹ níwájú Ọlọ́run fún wa táwa dé ọ̀dọ̀ Ọlọ́run jọ́ àlìkìyámà tí ò ní sí nǹkan kan bẹ̀ lẹ́yìn náà kòkòrò tí ń jẹ̀fọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a gbìn tí kò padà wá so àwọn èèyàn kọ́lé kéwú àwọn èèyàn ń ṣe kútùbà mọ́sálásí àwọn èèyàn ń ṣe dánilẹ́kọ̀ọ́ àwọn èèyàn ń kó àwọn èèyàn jọ lóko ẹ̀sìn àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ wọn tí ò jẹ́ kẹ́fọ́ wúlò òun náà ní ta fẹ́ sọ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwa rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ wọn dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣe wàhálà tí ò wá láṣeyọrí òun náà ní khuturatu as-sihri ala al-fardi wal-mujtama'i wa adraruhu ewu tó wà fún oògùn ṣíṣe idán pípa lérí individuals gbogbo àwa tá à ń ṣe oògùn àbáwa tá à ń lọ lè bá wọn tí wọ́n ń ṣoògùn ipe kan ṣoògùn fún wa bàbá ológun àtẹnitọ́ lọ lè bá ewu tó wà lérí àwọn méjèèjì àtẹnitọ́ gbà gbọ́ kọ́dà bí ò ṣe ọgbà pé ọ̀dà òun ọ̀kan ṣe ni ewu tó wà lérí títí ẹ̀ náà àti ewu tó wà ní orí àwùjọ wa àwùjọ Yorùbá àwùjọ mùsùlùmí àtàwọn ìnira àwọn àdánwò fìtínà tí èèyàn padà kàn níbi ìmọ̀lọ́lẹ̀ ṣe sẹ́rù bóyá kéèyàn máa ṣe fún yàn ni àbí kéèyàn máa lọ lè ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe as-sihru èdè Lárúbáwá ni Lárúbáwá wọ́n gbọ́ yé ìpè sihru huwa sarfu shay'i an haqiqatihi ila ghayrihi bil isti'anati bil jinni li jalbi naf'in aw li daf'i dur èdè Lárúbáwá ni sihru àgbọ́yé àwọn Lárúbáwá lérí tí wọ́n pè ní sihru òun náà ni ìyí nǹkan padà kúrò ní bó ṣe rí tẹ́lẹ̀ pẹ̀lú ìkúnlọ́wọ́ àlìjànú tí ó bá wa yí padà torí àǹfààní kan tá a fẹ́ rí tá a fi sọ pé kó bá wa yí padà àbí nítorí ìnira kan tá a fẹ́ kọ́kàn wá ní tí wọ́n pè ní sihru nìyẹn àwọn àlùfáà mi wọ́n ní as-sihru aqdun wọ́n ní tí wọ́n pè ní sihru káwọn tú palẹ̀ dáadáa òun ní nǹkan tí wọ́n dè wọ̀rúkọ tí wọ́n sì ń fèdè fọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu tí wọ́n ń pè jáde lẹ́nu yu'athiru fil masahuri haqiqatan tí ó sì máa lapa lára ẹni tí wọ́n wí nǹkan lórúkọ rẹ̀ lára ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ sí ní tí wọ́n ń dè yẹn wọ́n pe orúkọ ẹnìkan sí wọ́n ní yóò mọ̀ wá lápá lára ẹni tí wọ́n dárúkọ rẹ̀ nípasẹ̀ àwọn àlìjànú àwa Yorùbá níta máa ń pè òun náà ní Òògùn àmọ́ ká má jẹ́ ó dàrú o a ní àtàdáwì ìmọ̀ wáwòsàn àdáwà ìwòsàn fún àrùn ara jẹ̀díjẹ̀dí ni inú rúnrún ni eré fífọ́ ni medicine gbogbo alàgbà pé yẹn oògùn náà là á pè é àmọ́ òun ká fẹ́ sàlàyé lẹ́nu ìyẹn ti yé wa gbogbo hospital tí wọ́n kọ́ káàkiri ayé ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ni wọ́n ń po oògùn ń bẹ̀ gbogbo ń tà ń gbà àtẹ̀yẹ́ tà ń gbé jẹ àtẹ̀yẹ́ tà ń mu àtẹ̀yẹ́ tà ń náà fi para ara oògùn òwòsàn làwọn yẹn ẹ̀sìn òṣèlè wọ̀
Ànábì ní tadawaw Ànábì ní ẹ ṣoògùn ìwòsàn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin àfáà, àsìkò ti tó láti pariwo síta fún gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí, láti pariwo àwọn àfáà ológun, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kéwú tí wọ́n jẹ́ ológun, àwọn ìmáàmù alásàsí. Àsìkò ti tó, nítorí pé Ọlọ́run bá Allah fi kankan lẹ̀ fún wa nínú tí ó ṣe wá láǹfààní, àfikọ́ Ọlọ́run ṣàlàyé sínú Qur'an. Ọlọ́run sì dákẹ́ lérí kankan tí ó kó ìpalára bá wa láyé àti lọ́run, àfikọ́ jí pé Ọlọ́run bá Allah ti ṣàlàyé sínú Al-Qur'an. As-sihru lahu haqiqa, òògùn ń bẹ, àṣàsí ń bẹ, àránsí ń bẹ. Kéèyàn ó wá ràn lọ́wọ́ pẹ̀lú àlìjànú kan náà, àwọn àlìjànú tí wọ́n rìn ká nínú àwọn shayatinul jinn, láti lè bí abùkátà ìpé mo fẹ́ nǹkan báyìí, èyí tí ń fi wá lọ́dọ̀ Allah ẹjẹ́ ń lọ́dọ̀ àwọn èṣù shayatin kí wọ́n ràn mí lọ́wọ́ lérí ẹ̀. ìtẹ́sù bá ti wá gbélé lọ́wọ́ yóò wá gbọ́kànlé nǹkan náà, yóò gbára lé. Èṣù gangan ní bẹ nídìí ògùn, àlìjànú ní bẹ nídìí ògùn, àmọ́ yóò ní kankan tí ó sá gbé síwájú yàn, òun ní àpíà. Nínú àwọn ìtọ́lọ̀wọ̀n bá aláàdá, ó lè jẹ́ ẹran, ó lè jẹ́ ẹja, ó lè jẹ́ igi, ó lè jẹ́ ewé, ó lè jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ dábà tó pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀. Gbogbo aná láti gbà pé al-isti'anatu billahi ma'murun biha. Ọlọ́run bá aláàpá wá láṣẹ yìí pé a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹni kankan àfọ̀dọ̀ wọn lọ. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run bá aláà ní iyyaka na'budu wa iyyaka nasta'in. Ẹ máa sọ pé ìwọ Ọlọ́run nìkan ṣoṣo la máa sìn. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Kí lẹ́lẹ́kejì? Wa iyyaka nasta'in. Ìwọ nìkan la máa wá ìrànṣẹ́ wá sọ́dọ̀ rẹ, ọ̀dọ̀ Ọlọ́run la máa wá ìrànlọ́wọ́ wá. Al-isti'ana talabul aun. A ní wá ìkúnlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn iyyaka. Iyyaka tí wọ́n ti síwájú ẹni pé ìwọ nìkan ṣoṣo. Ẹni bá ti wá ń ṣoògùn bada yasta'inu bish-shaytan, ní ti wá àrànṣẹ́ lọ sọ́dọ̀ èṣù. ẹni bá ti wá ń wá àrànṣẹ́ lọ sọ́dọ̀ èṣù, ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́, ẹ̀sìn rẹ̀ ti ṣe kíni jama, ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́. Nítorí tá à ń pè lẹ́sìn náà ni pé gbogbo tọ́lọ́run bá ti lóhùn ni òun wà ní ipò rẹ̀, a gbọ́dọ̀ gbé ẹlòmíì sí ipò yẹn. Khuturatu as-sihri ala al-fardi wal-mujtama. Ewu tó wà fún oògùn ṣíṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí ilẹ̀ Yorùbá ní tá a fẹ́ ṣàlàyé yìí à ń gbọ́yé. Àwọn míì gbọ́yé, wọ́n dúró lérí pé kò sí táwọn fẹ́ jẹ, ní táwọn máa ṣe náà nìyẹn. Àwọn òkùnlá bí àárín àwọn àtọ́lọ́wọ́n bàjẹ́, kò sí tó kàn àwọn pẹ̀lú pé Islam àwọn fẹ́ bàjẹ́, ilé ayé nìkan ni làwọn wá. Látara àìgbàgbọ́yé nípa oògùn ṣíṣe yìí, ó wá ń fa ìpalára fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú ẹ̀sìn rẹ̀. Ó ń fa ìpalára fún ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí nínú ètò ìṣẹ̀mí wa. Ń fa ìpalára fún àwùjọ wa. Ń dá wàhálà alẹ́, àwọn wàhálà ńláńlá. Ló ṣe jẹ́ gbogbo àwọn àfáà súnà gbọ́dọ̀ dákẹ́ láti máa ṣàlàyé síhìrù, oògùn dán, oògùn àṣàsí.
wọ́n ní ewu tó wà ní inú oògùn àṣàsí, wọ́n ní ewu tó pọ̀ ní o. alákọ̀ọ́kọ́ mbẹ̀ as-sihru kufrun billahi azza wa jal li'annahu isti'anatun bish-shayatin. wọ́n alákọ̀ọ́kọ́ tó jẹ́ ewu tó ga jù nínú ìmọ̀ ṣoògùn òun náà ni pé ẹni bá ti ń ṣoògùn ó ti di kèfèrí. oògùn ṣíṣe máa ń sọ̀yàn di kèfèrí ni, torí ìtọ́wà ní Islam ní pé èèyàn gbọ́dọ̀ gba kankan mí gbọ́ lẹ́ni tá a sìn, lẹ́ni tí í máa ràn wá lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run nìkan. ìjọ tẹ̀yìn bá ti wá ń ṣoògùn ó ti gba nǹkan mí gbọ́. ìmánì táwọn yẹn òun náà ní kó gbà pé Ọlọ́run ọba là á sìn, òun nìkan náà là á sìn, máa ń wá àránṣẹ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀. níjọ́ tó bá ti wá wò pé o fẹ́ wá àránṣẹ́ lọ sọ́dọ̀ Èṣù kó kún ọ lọ́wọ́ lérí ìṣẹ̀mí rẹ àbí kó dáàbò bọ́ níbi aburú tó ń sá fún, ìmánì rẹ ti ṣe kíní, ó ti bàjẹ́. fasairu ya'buduhum wa yataqarrabu ilayhim, wọ́n ní ẹni tí ń ṣaàgùn, tí ń bá yàn án ṣaàgùn, wọ́n ní yóò máa sin àwọn èṣù, àwọn àlìjànú yẹn yóò máa sìn wọ́n. wa yataqarrabu ilayhim, yóò sì máa wá ìsúnmọ́ lọ sọ́dọ̀ wọn. liyusallitahum ala al-mashhur, kó lè bá a lò wọ́n fún ẹni tí ó fẹ́ sàsí. táwọn àṣetánì bá ti rí pé ó ti ń wá ràn lọ́wọ́ pẹ̀lú àwọn mọ̀ pé wá iyyaka nasta'in rẹ̀ ti ṣe kíní, ó ti bàjẹ́. wọ́n wá súnmọ́ wọ́n náà súnmọ́ wọn. ìgbà tó bá ti pinnu pé o fẹ́ sóògùn, àwọn àlìjànnú ó súnmọ́. wọ́n wá gbéra wọn kalẹ̀ yìí pé rán wa ń ṣẹ́ kí n lọ fẹ́. làwọn Yorùbá fi wọn sọ pé ẹjọ́ làárò fún oògùn. ẹjọ́ tí wọ́n ń rò yẹn òun náà ni pé kí wọ́n sọ fún Èṣù ipe kó bá wọn lọ́dọ̀ lágbájá kó lọ lè yà ń wèrè. tó bá dẹ̀ ti gbogbo àwọn nǹkan yẹn gbọ́, gbogbo àwọn nǹkan tó ń dì yẹn sáà ń pẹ́ ní òògùn lẹ́ẹ̀kan yẹn tí wọ́n ń dì ni, tó bá ti wí tí ó wí síbẹ̀ ó lè rí mọ́ inú omi àbí balùwẹ̀ àbí sàárè òkú àbí kó fi kọ́gi. tó bá ti ṣèyẹn tán àwọn àlìjànú yẹn wà á nàró, wọ́n wà lọ lè bá a mú èrò rẹ̀ ṣẹ lára ẹni tí wọ́n sà sí. Ọlọ́run wọ́n sì wá ní ọ̀rẹ́ ṣaitan. Ọlọ́run bá ń sọ ní Qur'an, a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá ní wa ma kafara Sulaiman. Ọlọ́run bá ní Ànábì Sulaiman kò kí ṣe kèfèrí o, tóun náà sọlá, Ọlọ́run dá lọ́lá. walakinna ash-shayatina kafaru. Ọlọ́run bá ní àwọn àlìjànú èṣù yẹn, àwọn ni wọ́n ya kèfèrí o. yu'allimuna an-nasa as-sihra, àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn ní sihiri, oògùn àṣàsí. Suratul Baqara àyà 102 lọ́wà. ìdáǹgbọ́ yìí ò ní pé kí ló sọ àwọn ṣàyàtínù yìí, kí ló sọ wọ́n di kèfèrí? torí pé wọ́n kọ́ àwọn èèyàn ní sihiri. gbogbo ẹni tí bá ti ń kọ́ èèyàn sihiri, sáírù lòun náà. gbogbo sáírù dẹ̀ ní Ọlọ́run bá ní kèfèrí ni wọ́n nínú àyàtà kàyí. Ọlọ́run ní Sùlẹ̀mánì kò kí ṣe kèfèrí, àwọn àlìjànú yẹn ní kèfèrí torí wọ́n kọ́ àwọn èèyàn ní síhìrù. ẹwà bẹ́ẹ̀ lọ́wọ́ àfáà àti pé ogun dáa, ìpè kí ni tó máa síhìrù húnà, ní Ọlọ́run gbà lérò pẹ̀lú síhìrù húnà nínú àyà yìí. as-sihru kufrun wa naqidun min nawaqidil Islam. gbogbo mùsùlùmí ayé lọ́gbọ̀dọ̀ gba àyà yìí gbọ́ ipe ẹni bá ti ń ṣoògùn, bóyá ẹni tí ó ń ṣe abẹnitọ́lọ̀ lè gbà tó fẹ́ lò ó, àwọn méjèèjì wọ́n jọ ń ṣoògùn náà ni, wọ́n gbà gbọ́. nínú tí máa mú èèyàn kúrò nínú Islam òun náà ni kéèyàn máa ṣoògùn.
nínú tí máa ń bá ìsìláàmù yàn jẹ́ ó dà ní kéèyàn máa ṣògùn. ṣírìkùn billah wọ́n ní ìbọ̀rìṣà ní oògùn ṣíṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà yẹn, àwọn oníṣẹ̀ṣe yẹn, tí wọ́n bá ní àwọn challenges nínú ayé wọn, kí ni wọ́n máa ń ṣe? wọ́n yanu gbó, wọ́n jíwé, wọ́n já egbò, wọ́n lọ́jà lọ́dọ̀ àwọn ìyá eléwé ọmọ, wọ́n ra atari, wọ́n ra ìkódẹ, wọ́n ra àdó. torí náà àdó yẹn ni wọ́n máa rọ àwọn nǹkan tí wọ́n bá jó yẹn, ibẹ̀ ni wọ́n máa rọ sí. gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ti fẹ́ bí àbùkátà wọn, ní tí wọ́n máa ń ṣe nìyẹn. nítorí pé mùṣírikùn ni wọ́n, torí pé ẹlẹ́bọ ni wọ́n. li'annahu i'timadun ala ghayri Allah. wọ́n ní tó jẹ́ kí oògùn ṣíṣe ọjẹ́ bọ ni pé ìgbára lé ẹni tí kò kì í sọ Ọlọ́run. àwọn tó ń ṣoògùn wọ́n gbára lé èṣù lára oògùn tí wọ́n gbé dání. wọ́n dẹ̀ gbàgbọ́ Ọlọ́run ló sì yẹ kán gbàgbọ́. wọ́n ní ìmọ̀ sọ̀yàn dẹ̀lẹ́bọ. ẹni tí ó ń ṣoògùn àtẹni tí ó ń sin Ọ̀ṣun, wọ́n ní kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì. òun ò bá máa gbéra rẹ̀ ní mùsùlùmí, ìbá jẹ́ àfà, ìbá jẹ́ ṣéhù, ìbá jẹ́ ìmáàmù, ìbá máa lọ Mákà, ìbá máa lọ Umra. kullu sáhirin mushrik. gbogbo ẹni tí bá ti ń ṣoògùn tó gbàgbọ́ nínú oògùn, wọ́n ní ká lè gbà pé ẹlẹ́bọ ni. Ànábì ní wa man sahara faqad ashraka. Ànábì gbogbo ẹni tí bá ti ń ṣàgùn, tí ń ṣoògùn oògùn ẹbọ, Ànábì ní ó ti mú nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun. kí ni nǹkan míì tí wọ́n mú papọ̀ mọ́ Ọlọ́hun? Shaitan. torí pé táwọn pé Ọlọ́hun ọba ló fẹ́ kó ràn wọ́n lọ́wọ́ ni, kò ní kúkú jáde lọ sí ibi tí ọlọ yẹn. ìtọ́gbà wálé yẹn kò ní gbà wálé, ìtọ́gbà wálé yẹn kò ní lò ó, ìtí ń lò yẹn kò ní gbàgbọ́, ìtí ń lò yẹn ó gbàgbọ́ lóde kọ́tọ́jú ẹ̀. ẹni bá ti ní nǹkan míì ní olùrànlọ́wọ́ lérí ètò ayé ẹ̀, wọ́n ní wọ́n tọ̀hún ti di ẹlẹ́bọ. torí mùsùlùmí, tá a fi jẹ́ mùsùlùmí náà ni pé a gbọ́dọ̀ ní ẹnì kankan tá a máa pè, tá a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn Allah. Ànábì sọ fún Abdullah ibn Abbas, ó ní idha sa'alta fas'alillah. tó bá fẹ́ béèrè nǹkan, Ànábì ní ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti béèrè. wa istasta'anta, tó bá sì fẹ́ wá ìrànṣe, ó fẹ́ wá ìrànlọ́wọ́, fasta'in billah, wá ìrànlọ́wọ́ pẹ̀lú Ọlọ́run. olóògùn yasta'inu bish-shaytan. gbogbo ọ̀nà olóògùn pátá wọ́n wá ìrànṣe pẹ̀lú èṣù ni. ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé kéwúnlẹ̀ Yorùbá àgbọ́yé yìí ò sí. iná àlàáfíà rí pé àwọn ọmọ ilé kéwú ń jáde, wọ́n lọ lè pa aláǹgbá, wọ́n pa ẹyẹ, àwọn oríṣiríṣi àwọn ẹyẹ, orí eku, orí ẹja. ọ̀kanjọ́ ni ó ní ká mọ́ ṣèkà ni, táwọn sọ fún yín pé òṣogùn káàkà mọ́ ṣèkà. ó láti rí eku àtúrí ẹja, ó ní jíjẹ gbogbo ẹ̀. wọ́n fẹ́ jẹja kòtẹ́ ọ̀lẹ́sẹ̀ tí ó bá ti sáníyàn yìí pé ẹja yìí wọ́n ràn ọ́ lọ́wọ́. àmọ́ ẹja yìí tá à ń sọ òun lẹ́jà àrọ̀ ni wọ́n fi mọ̀ ń pè àwọn ìyá yẹn ní ìyá lẹ́kù lẹ́ja. àwọn ìyá lẹ́kù, wọ́n lẹ́kù, wọ́n tún ní ẹja, kò ó ṣẹja kúrókà, ẹja àrọ̀ tí wọ́n gbà pé tóbìnrin bá lóyún tó bá jẹ nírọ̀rùn ni ó ṣe kíní ló máa bímọ. kò séyìí tí ò kílíà sí wa nínú tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. níta ń gbọ́yé ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ni pé gbogbo olóògùn babaláwo ní bóyá orí ẹyẹ ní ń lò, àbí orí ẹja, àbí ó ń lo orí ìnàkí, wọ́n ń lo orí ọ̀bọ,
orí òjò àṣẹ ọká ọjà tuntun bẹ̀ yẹn ẹ rí wọn bẹ́ẹ̀ débẹ̀ sìn ẹ bá wọn ẹ lè dúró lọ́dọ̀ àwọn ìyá lẹ́kùnlẹ́jà bí n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìgbà tí ètò wákàtí méjì ẹ̀rọ àwọn àfáà tí wọ́n débẹ̀ kí ni wọ́n wá ra oògùn àṣàsí ìmí ìmáàmù jimá ni ìmí ìmáàmù tí ń kí ìdì ni ìmí ìmáàmù tí ń ṣe kíni tọ́dálé kólẹ̀. ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ńgbà tí gbogbo ẹni tí ń ṣògùn bá ti jẹ́ abọ̀rìṣà ṣé abọ̀rìṣà nírun ọlọ́run bá ní la in ashrakta la yahbatanna amalu ọlọ́run ní ànábì tó bá ilé mú nǹkan míì mọ́ ọlọ́run tó ń sìn àbí tó ń wá àrànṣe lọ́sọ́dọ̀ ẹ̀ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ní ó bàjẹ́ o ẹbọ máa ń ba sẹ́ jẹ́ ni o. táwa wá ní Ìlọrin yìí kí àwọn ọmọ jáde àwọn ọmọ mọ́sálásí lù lọrin àbí ńlẹ̀ Yorùbá jẹ́nẹ́rálì ìpá àwọn ọmọ wọn ní gbogbo ọmọ yọjú ní tá à ń sọ yìí èyàn mélòó ló yé ẹni bá sì ń kírun lẹ́yìn ẹni tí ò nírun òun náà ò ṣe kínní òun náà ò nírun àwọn ọ̀dọ́ tá a gbé súnà lọ́wọ́ àwa di egun ẹja tó há wọn lọ́rùn gbogbo ilẹ̀ Yorùbá láti há àwọn ìmáàmù lọ́rùn ẹ̀rí tí wọ́n máa kanra tó bá ti rí àwọn ọ̀dọ́ tó láwọn ọ̀dọ́ láwọn òṣìṣẹ́ ṣe ìsìláàmù làwọn fẹ́ ṣe kínní làwọn fẹ́ ṣe bàbá tó sì lóun fẹ́ lídìí wa nínú ẹ̀sìn Islam òun ọ̀dẹ́ láti fi ìṣẹ̀ṣe lẹ̀ kí ni ìṣẹ̀ṣe òun náà ní máa ṣoògùn àṣàsí bóyá ọ̀ràn síyàn àbí ọ̀ràn síra rẹ̀ àṣírù fìtìnà ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ má jẹ́ àdákẹ́ o wọ́n ní tí oògùn bá ti gbajúmọ̀ tó bá ti di àṣà gbogbo mùsùlùmí táwọn ọmọlé kéwọ̀ dá oògùn ẹbọ mọ̀ tí gbogbo àwọn ọmọ ọ̀dá mọ̀ wọ́n ní kẹ́mọ̀ pé wàhálà ti délé ayé o torí gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá nínú àwọn olówó àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá nínú àwọn ọba àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá nínú àwọn tí wọ́n ń ṣèlú wọ́n gbà pé agbára wà wọ́n gbà pé agbára wà wọ́n gbà pé agbára wà wọ́n máa wá sọ́dọ̀ àwọn àlùfáà ipe agbára tọ́lọ̀ ń fún yín ẹ bá fi agbára yẹn ẹ bá fi bẹ lọ́hùn àbí kẹ́ fún wa káwa náà ká lè bẹ lọ́hùn. nígbà àwọn adọ́dọ̀ àfọ́ wa gbé koran jáde mọ́ àfọ́ wa gbé ìkódẹ jáde ìkódẹ àbí àṣejẹ pẹ̀lú àwo sóbí odidi ustaz tí ń kọ́ àwọn yẹn ní koran ìṣòro dé ọlọ́lẹ̀ gbé ìwo àwọn ń bèèrè pé bàbá àfá àwọn pè yín kí ni àtọ̀ láàrin ẹ̀yin àtàwọn oníṣàngó àwọn oníṣàngó ní táwọn náà fi ń ṣagbára náà nìyí agbára títí koran la pè é àdúrà la pè é nínú ìrọ̀lẹ́ yìí náà tún di àwọn abọ̀rìṣà irọ́ o wọ́n ti di abọ̀rìṣà tipẹ́tipẹ́ nígbà wọ́n gba ìsìláàmù yẹn wọ́n gba ìsìláàmù tán pátápátá wọ́n mú ìtò wọn ní ìsìláàmù wọ́n fi ìtò wọn sílẹ̀ fìtínà ni o àgbọ̀dọ̀ wòran o èyí tá a rán ní Ìlọrin bí oṣù méjì àbọ̀ sísìn òun ni ọ̀rọ̀ Abdulrahman tí ó gé eré Hafsah kí ni Abdulrahman fẹ́ fi ẹran àti orí Hafsah ṣe àti káàrẹ̀ àtẹ́sẹ̀ rẹ̀ kí ni Abdulrahman fẹ́ fi ṣe jama ó fẹ́ fi ṣoògùn sírògùn tí Abdulrahman fẹ́ ṣe yẹn ṣé ń bẹ nínú Islam kò sí o nínú ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ Abdulrahman ti lu bàndírì tí ń pé hayunda imọ̀ Allah la ilaha illallah tí wọ́n ń lọ lè ṣàpáta ọmọ èèyàn láti fi ṣoògùn owó ṣé láyé ayé láti ń wú yẹ pẹ̀lú yín tí ń ṣe yẹn sọ́jọ́ra wọn Abdulrahman nìkan wá kọ́ wọ́n pọ̀ ń bẹ̀ gbogbo wọn náà lọ́wọ́ sì tẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n fẹ́ bàlújẹ́ fìtínà ni o bàbá Afúsálọ́ mọ bí tí nǹkan ti bá wọn o àìmọye ẹlòmíì tí wọ́n ti pa tó ti mísì tí wọ́n náà wọn ò rí mọ́ tí wọ́n mọ
àlọ́ rẹ̀ àti àbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ pé àánú ọlọ́run ọba àti ìgbìyànjú àwọn ọlọ́pàá lérí tabraman náà bá fún sọ́sẹ̀ méjì tí wọ́n ní wọ́n rí mọ́nà nù wọ́n ní bàtà obìnrin mọ́kànlá ni wọ́n àbí wọ́n ní bàtà obìnrin méjìlá ni wọ́n bá ń lé tàfúsà sí ẹlẹ́ẹ̀kẹtàlá. oògùn owó láwọn ilé kéwọlé Yorùbá ẹ̀sìn ni tí wọ́n mọ̀ ní àwọn ṣáájò ní àájò yẹn ò ní káwọn mọ́ kírun kò sì bà àwẹ̀ àwọn jẹ́. ìdánilẹ́kọ̀ọ́ yìí ní òjò yé wọn yí pé àṣíhírú kúfùrù ẹni bá ti ṣe kò láwẹ̀ kò nírun. fìtínà ńlá ni ó ṣé èèyàn máa ń fi àdó súra nínú ẹ̀sìn Islam. àwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa ń lo àdó kùrìsíyù làwa máa ń ṣe kíni làwa máa ń kà nígbà tí èèyàn jẹ́ olórí ẹ̀sìn nínú bídíà tí wọ́n sì ń pè láàfáà tí ó wá gbọ́ yẹyẹ nínú ayé ẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ ẹ wá wo ibi tí nǹkan ti bàjẹ́ dé. ẹ wá ń sọ̀rọ̀ àwọn jàmá kì í wá sáwọn nìkan wọ́n wá wà nínú kọ̀rọ̀kọ̀rọ̀ inú ayé nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ pẹ́tẹ́ láwọn ilé kéwù míì tó yàtọ̀ sáwọn ilé kéwù àwọn ìtàn sọ yìí tó jẹ́ pé ẹlòmíì kan tẹ bá mi tó jòkó sẹ́gẹ́ bí àfa gbà pé bá wọlé tọ̀ kò sí yàtọ̀ láàrin wọn àti babaláwo. ìdánilẹ́kọ̀ọ́ yìí àbẹ̀lọ́ kọ́lọ́njọ́ sàǹfààní fáwọn tá à ń sọ kọ́lọ́njọ́ sàǹfààní fáwọn tí wọ́n ń gbọ́. ẹ̀yọ́ mayami ọlọ́wọ́n bá aláà sọ̀rọ̀ nípa Haruta àti Marut àwọn méjèèjì yìí màláyíkà ni wọn o Ọlọ́run sọ wọn kalẹ̀ ìpè kan máa wá practice ìṣẹ̀ṣẹ̀ kan máa wá practice kí ni jama ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ńlá ni o wọ́n kó sílù lọ́wọ́ báyìí wọ́n kó lẹ̀ báyìí wọ́n yíra padà bí èèyàn wọ́n wá ń pè sílù lọ́wọ́ wa yóò Ọlọ́run bá ní وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة wọ́n sọ fún àwọn èèyàn yìí pé wọ́n ní wọn ò ní kọ́ àwọn èèyàn àfi kí wọ́n sọ fún wọn yìí pé fìtínà làwa o fala takfur níta gbéra nìyí fìtínà ni o fìtínà lògùn o fìtínà làwa gangan fúnra wa bá a ṣe jòkó lẹ́yìn mọ́ di kèfèrí o tó o bá ti fẹ́ di kèfèrí níta kó kalẹ̀ yìí mọ́kọ́ o Ọlọ́run gbé wọn kalẹ̀ láti fi gáìdì àwọn èèyàn náà ni tọ́lá àwọn màláíkà oye la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun Ọlọ́run tó ní káwọn màláíkà wá gáìdì wa Haruta àti Marut fìtínà ni asahiruna fitina gbogbo àwọn afọ ológun pátá láwùjọ fitina ni wọn fitina tó fi dín wọn fitina tó fi dúnìyà wọn bẹ̀ sí jẹ́ ẹ wá wọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn bàbá wa àwọn olówó ńláńlá tí wọ́n ti kú lérí táǹsọ̀ yìí fitina kan tó yẹ kéèyàn okú ní kèfèrí lẹ́yìn náà fitina ni wọ́n máa dá sínú ayé àwọn èèyàn ẹni tí wọ́n yà ní wèrè kí ni wọ́n dá lẹ́nu ayé fitina ńlá ẹni tí wọ́n ya ọkọ àtìyàwó kí ni wọ́n dá lẹ́nu ilé yẹn jama pẹ̀lú àwọn àṣàṣì fìràkù kí ni wọ́n dá lẹ́nu ilé yẹn jama fitina ni sihr Suratul Baqara aya wọn àwọn òtún wa as-sihru sharrun fil mujtama ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ má dákẹ́ o gbogbo ẹ̀yin DSS ẹ̀yin tẹ́ wà nínú ìjọba ẹ̀yin tẹ́ wà tẹ́ jẹ́ landlord association gbogbo àfóúnjálàbí ẹlẹ́bọ tí bá ń bẹ́ síríìtì yín ẹ mójútó láì sí bẹ́ẹ̀ fìtínà tí ó dálẹ̀ nínú àwùjọ tẹ́ wà yẹn ipa yín ò ní ká gbogbo àwọn landlord tá a kọ́lé ọwọ́ lóun fẹ́ gba ilé àwa béèrè pé iṣẹ́ oníṣẹ́ àfa ẹ má gbélé fún o wọ́n ti ṣe àfa o iṣẹ́ babaláwo ní rìfà sí ìwọ̀n ń jó
ní gbogbo yín wúkọ́ nínú ilé àwọn òórùn kòórùn gbogbo àwọn òórùn burúkú yẹn náà àti gbogbo àwọn nǹkan tí wọ́n ń jó yẹn àwọn òkú ajá òkú ẹran òkú ejò òkú kíni jama òkú òkété òkú ọ̀pọ̀lọ́ tọ́nà tán òǹtó ọ̀pọ̀lọ́ gbogbo òkú ni ọlọ́run dẹ̀ ní hurrimat alaykum al-mayta wọ́n máa ní èmi ọlọ́run ṣe léwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ jẹ òkú o wọ́n tún bá dé rí òkú èèyàn ọ̀rẹ́ ìyá wa kan ṣaláìsí ládùúgbò wa ní Ìlọrin gẹ́gẹ́ bíi pé kò ságbọ́yé ẹ̀yìnkùlé ilé ni wọ́n sìn yá sí èmi wà ń kọjá lẹ́ǹkùlé ilé wa mo bá rí sàárè ìyá náà wọ́n ṣe bọ́gílárì sí sàárè ojú wíńdò lèmi ti máa ń mọ̀ pé wọ́n máa fi bọ́gílárì sí torí àwọn olè wọ́n wá ṣe bọ́gílárì sórí sàárè wọ́n wà ń bi màmá mo ní ọ̀rọ̀ ẹyin tó kú kí ló ṣẹlẹ̀ tó fi di pé wọ́n tún ṣe bọ́gílárì sórí sàárè wọ́n láwọn atiláwí ni ìyá kúta ìkú jọ́ kejì wọ́n bá ń gbẹ́ nìkan tí ń ṣe kọ́rọ́kọ́rọ́ lóru ó ti mú ọkọ́ ní ti ń gbẹ́ ibi tí ìyá kọrí sí ní wọ́n padà mú èyí méjì náà ni ayédàkọjá babaláwo àbáfà tí wọ́n ṣe wọ́n sá lọ ó tún jọ́ kẹta ó tún lọ sí ìgbásẹ̀ wọ́n tún gbẹ́bẹ̀ ó fẹ́ kan ẹsẹ̀ yá àwọn wá rí i pé àwọn eléyìí kò sígbà tó wọ́n ní jìyà àwọn gbé wọ́n tó ń pé ẹ wá gbókò rẹ̀ lọ sí makobara tàbí wọn ni wọ́n mójútó wọn wọ́n ewu òkú lẹ́gbẹ̀ẹ́lé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo alájọ ṣiṣẹ́ yìí o àwọn àfáà oníṣẹ̀ṣe àwọn ni wọ́n ń darí ẹ̀sìn ilẹ̀ Yorùbá o illa al-qalil àfi díẹ̀ 80% àwọn oníṣẹ̀ṣe ni wọ́n torí àwọn náà ń sọ tá à ń ṣe kíní dàgbọ́ wọ́n ní aburú ni sehiru nínú àwùjọ kágbà láàyè aburú ni ọlọ́mọ ní ìrẹ́ ànábì kúlẹ̀ a'udhu bi rabbi al-falaq ìrẹ́ ànábì sọ pé yín máa wá ìsọ pẹ̀lú ọlọ́run ọba tó ní àṣùbà min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab níbi aburú ẹ̀dá ọlọ́run kọ́mọ́ṣe mi yín máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba níbi aburú òru nígbà tí ilẹ̀ bá ṣú aburú ní ẹlẹ́ẹ̀kẹta tí ànábì wá sọ ń bẹ̀ wa min sharri naffathati fil uqad Allahu akbar àwọn ní òsì nǹkan wọ́n lọ́wọ́ mọ̀ sádìọ́ níbi aburú àwọn ológun lóbìnrin fathat tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dé tó bá ti dé tán yóò wá fẹ́ atẹ́gùn sí yóò wí tó yẹ kó wí yóò pọ̀fọ̀ yóò rán àlìjánu yẹn ń sẹ́ àwọn fara wọn kalẹ̀ tó bá ti rí pé ó ti bẹ̀rẹ̀ ogun ìpè kí ló fẹ́ ọlọ́wọ́n bá ní máa sádìmí máa sọ pé òun wá sọ níbi aburú àwọn obìnrin yahudiyati ni wọn yahudi wọn Madina jama mọ pé ilẹ̀ Yorùbá nìkan làwọn ológun wà wọn wà Madina o àwọn nàfàtà ti wà Madina ìrẹ ànábì má dákẹ́ o má ṣàdúrà o kọlọ́hún sọ níbi aburú àwọn tí wọ́n ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dé kí n tí wọ́n wí pé kó ṣẹlẹ̀ sí ọkọ má bàa ṣẹlẹ̀ ọ̀mí sáré gangan ibẹ̀ gan ni mahalu shahid wọ́n mi sáré níbi aburú ni àwọn ológun láwùjọ kánsà ni wọ́n ìjọba tó bá fẹ́ ṣe kínní tó bá fẹ́ kí ìlú ó sinmi á gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ àbùràmọ́ yẹn ń sin ọyẹ kó taná bọ́ǹdì kó júwe gbogbo àwọn tí wọ́n ra páàtì lọ́wọ́ ẹ̀ kí wọ́n fi páàtì yẹn ṣe kí wọ́n fi ṣe wọ́n fi ń ṣoògùn owó ẹ̀dàkùn àfúsọ gan fún rẹ̀ só lówó ńgbà tó wà láyé
tí ẹran afúnṣó fi wá di pé òun ní ó wá ṣe owó. gbogbo Abrahamu ti ń lọ́dọ̀ rẹ̀ kí ní gbà lọ́wọ́ rẹ̀ owó láfúsá ń gbà lọ́wọ́ Abrahamu sóhun gan lówó. àwọn àfọ̀ gẹ́ẹ̀tì ráìtì pé àràzáàkù ẹnìkan náà ní jẹ́bẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé ó ní inna Allaha huwa razzaq. ṣé rísíkù à ń sọ̀rọ̀ nípa rísíkù àbí ọlọ́run ọba ní kò sẹ́ni kankan tó lè fún yín ní kankan nínú ayé lẹ́yìn òun nìkan. ayé àtàwà gbọ́ yé ni ẹ̀ tá a fi mọ̀ pé rísíkù máa dé tá a bá ti ń pè razzaq ó ní ya razzaqu urzuqni ọlọ́run dẹ̀ mú rísíkù náà wá fún ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa. asiru muhlikun minal muhlikat anabi wa Muhammad sallam anabi di ó yé wa yí pé síru muhlikun ìmọ̀ pààyàn ni o àti bàbá tí ń ṣe síru àtàlájì alájà tí ń lọ lè ṣe síru lọ́dọ̀ sáírù wọ́n ní gbogbo wọn ni wọ́n padà parun gbogbo tọ́lọ́wọ́n bá aláà fún wọn ni ọlọ́wọ́n padà gbà lọ́wọ́ wọn ọlọ́wọ́n padà pa wọn run. anabi ní ijtanibu as-sab'a al-mubiqat anabi ní gbogbo ẹ̀yin sàábé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ jìnnà sí nǹkan méje kan al-mubiqat ay al-muhlikat tí máa ń pààyàn run. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lu ayé tí ò ní sọ̀rọ̀ ibùgbé yẹn kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lu ayé tọ́rọ̀ rẹ̀ ò ní dàrú. bá a bá jẹ́yàn a lè jẹ́yàn sẹ́yìn mọ̀gbà tí wọ́n ti sọ ẹ̀wùgbà tọ́lọ̀ tó dé ewé ìbòtújẹ mẹ́rìndínlógún ojú màálù mẹ́rìndínlógún ẹ̀wùjọ́ tí wọ́n ti sọ ọwọ́dún yẹn ẹ̀wùgbà tí ọlọ́run tó dé. nítorí rescue àwọn tá a wí òun náà ni pé kán túbá láàrin wọn àtọlọ́hun kìí ṣe tàwọn èèyàn láàrin wa àti ọlọ́hun kán dẹ̀ sọ fún àwọn ayé pé àwọn ṣe mistake gbà táwọn ń ṣe ni o àwọn ọ̀gbà gbọ́mọ̀ àwọn ò ṣe mọ́ gbogbo ẹni tí ó bá gbọ́ kọ́mọ̀ ṣe mọ́ ẹbọ ni o kán là á mọ́lẹ̀ pé bọ́ ni ìgbà náà wọ́n tó bọ́ lọ́wọ́ wàhálà torí ẹ̀yin tẹni kán máa ń so tẹ bá fẹ́ kán padà ayé tó ń sọ náà ni àmọ́ èyí tá à ń gbọ́ ni pé ṣé ojú màálù ọwọ́ ajá rà á mù bẹ́ẹ̀ bá fẹ́ jojú màálù normally yẹn fẹ́ jojú màálù láì ṣe pé ó fẹ́ fi ṣiṣẹ́ kò kí sàrámù náà ó wù ọ fẹ́ jojú màálù lọ ìpátá náà kọ́ ọ̀dẹ̀ sọ gbogbo àwọn tí wọ́n ń pa ẹran bẹ̀ pé gbogbo màálù tẹ́ bá pa lẹ́nu ẹ fún mi lójú ẹ̀ láì ní kà á wàá dẹ̀ kó sí lẹ́lọ́nù ọba délé wàá bọ̀ wàá sì wàá jẹ ọ lẹ́sẹ̀. tó bá wá ní tóun bá ti yọ omi rẹ̀ kúrò fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn náà ló wù láti ṣe kí ni láti wá jẹ ẹ̀ tó sì mọ́ngí àti yọ sí ọ wá jẹ débi táyàdì óyé kò lẹ́sẹ̀ gbogbo tó wà lára màálù ó ti é jíjẹ ni nínú ẹran àmọ́ ó fẹ́ fojú màálù ṣe oògùn owó ipe à ń wá owó ó tún wá jẹ́ àdàdí àwọn ẹlẹ́bọ mẹ́rìndínlógún ọba ìyá mi ìṣẹ̀ṣe nìyẹn màálù lódìdí kò lè fúnyàn lówó torí inna Allaha huwa razzaq àyà Kùránì làwa believe nígbà tó dìdí màálù ọ̀wá lè fúnyàn lówó nígbà tó wà láyé nígbà ọwọ́ kú tán sójú rẹ̀ ní ọwọ́ sọ̀yàn di olówó kéèyàn gbà pé kíní kan máa ń sọ̀yàn di olówó ẹbọ ni níta fẹ́ establish nìyẹn táwa ti establish ẹ̀ gbogbo àwọn àfáà oníṣẹ̀ṣe tí wọ́n kún fọ́fọ́ sórí social media gbogbo wọn lọ lè wáṣẹ́ ṣe torí oògùn owó yìí náà ni wọ́n fi ń dẹ́rùbà àwọn èèyàn àwọn fún yín lóògùn owó ẹ wá fáwọn lówó ẹni tó lóògùn owó yín tó ń béèrè owó wọn làwọn fẹ́ sóògùn owó ọ̀sẹ̀ ìdàkà nàmbà sí wọn pé kán kírẹ́dìtì wọn ebó lówó nìwọ àbí wọ èso lówó ìwọ tó lóògùn owó skáàmù lásán ni jama gbájú ẹni èyí tó bá ṣe tó bá rí i pé kíní ń lọ jẹ́ ó ṣe dédé àsìkò tọ́lọ́run fẹ́ fún lówó tẹ́lẹ̀ yóò wá wọ náà torí tó gbàgbọ́ yóò wọ náà torí kíní
ìtọ́ gbàgbọ́ ọlọ́run ọba aláàkọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa. Ànábì ní ẹ jìnnà sí nǹkan méje tí ó pààyàn run o. Àwọn sàábé ní kí ni nǹkan náà? Ànábì ní àṣíríkù, Ànábì ní ẹbọ ní àṣíríkù billah. Ẹlẹ́ẹ̀kejì Ànábì ní as-sihr was-sihr àti oògùn ṣíṣe. As-sahiruna laysa lahum falah. Wọ́n ní kò sí bí àwọn ológun ti succeed nínú ayé, wọ́n máa padà tán. Ìràwọ̀ wọn tí wọ́n ní wọ́n lọ sókè yóò padà ṣe kínní, yóò padà wọmi, iyì yẹn padà di kínní, yóò padà dẹ̀tẹ́. Ọlọ́wọ́ padà gbowó yẹn lọ́wọ́ ẹ̀, òsì yẹn padà pa. Ayé tí ń sá fún tí fi ń ṣẹbọ yẹn, ayé wọn padà ṣe kínní, wọ́n padà mú. Tó bá dára nǹkan yóò ní ẹ̀dá kan yá yẹ sànù. Ibà yé náà lọ gbára lé tẹ́lẹ̀. Ọlọ́run bá ní wala yuflihu sahirun. Ọlọ́run ní gbogbo àwọn ológun tó wà láyé, Ọlọ́run ní wọn ní succeed. Ní wáyà mi Suratu Taha, Ọlọ́run bá ní wala yuflihu sahirun haythu ata. Ọlọ́run ní gbogbo ibi tí ológun bá dé, Ọlọ́run ní kò ní jèrè ń bẹ̀. Gbogbo ibi tó bá wà, àánú Ọlọ́run ní sọ̀kalẹ̀ fún. Torí pé ó ti dẹ̀lẹ́bọ, ó ti mú èṣù ní Ọlọ́run ọba, ó ti pàláàtì. As-sahiruna laysa lahum khayrun fil akhirah. Pápánbárí rẹ̀ inú ewu tó wà fún kéèyàn ọmọ ṣògùn. Ọlọ́run ọba ní kò ní sí nǹkan kan tí wọ́n bá wájú Ọlọ́run ọba ní oore, kò sí dáadáa kan tí wọ́n bá lọ́dọ̀ ọlọ́jọ́ àlìkìyàmà tọ́lọ́run wá fi ṣàánú wọn. Tí wọ́n bá ti kú láyé, gbogbo ọlá àti gbogbo iyì tí wọ́n gbà yẹn ó ti tán nìyẹn. Kò ní sí nǹkan kan tí wọ́n bá nínú ìbádà wọn, kò ní sí nǹkan kan tí wọ́n bá nínú àdúrà tí wọ́n ṣe, kò ní sí nǹkan tí wọ́n bá nínú sẹ́rẹ̀. Ọlọ́run bá ní wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ay illa bi qadarillah. Ọlọ́run bá ní gbogbo àwọn ológun tá a wá wí ni, Ọlọ́run bá ní wọn ò lè fara nìyàn àfẹ́yí tó bá ti wà nù kádàrá Ọlọ́run tẹ́lẹ̀. Illa bi idhnillah huna bàbá Sheikh Fawzan wọn ni illa bi qadarillah. Nítorí ọlọ́run bá ti kádàrá ni, Ọlọ́run ni wọ́n lè fara ní ọ, mọ́ bẹ̀rù wọn. Wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum. Ọlọ́run bá ní tí wọ́n ń kọ́, oògùn tí wọ́n ń kọ́ yẹn, ìnira ni wọ́n rí ń bẹ, wọn ò lè ráǹfààní bẹ, yóò kó nira bá ẹ̀sìn wọn, yóò kó nira bá yé wọn, wọn ò lè ráǹfààní. Ọlọ́run ní kò sáǹfààní nínú oògùn. Ọlọ́run bá ní ìnira lọ́wọ́ ń bẹ, ìnira, ìdààmú. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق. Ọlọ́run ọba ní àwọn náà wọ́n mọ̀ pé táwọn ará yẹn wọ́n mọ̀ pé orí ibú ni àwọn tó ń pọ̀ lọ́ǹtì tí wọ́n lọ lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èṣù. Ọlọ́run ọba ní ma lahu fil akhirati min khalaq. Ọlọ́run ọba ní kò sí nǹkan kan min nasibi min khairi, kò sí nǹkan kan tó kù fún Ọlọ́run nínú dáadáa tí wọ́n fẹ́ bá. Ètò bẹ́ẹ̀ ni pé oògùn tí wọ́n gbàgbọ́ nílé ayé yẹn ó ti bà gbogbo iṣẹ́ rẹ̀ wọn jẹ́. La in ashrakta la yahbatanna amalu walau ashraku la habita anhum ma kanu ya'malun. Ọlọ́run bá ní ẹni bá ti bẹ́bọ wá sọ́dọ̀ òun, tó bá ti ṣẹbọ tó bá fi kú lérí ẹ̀, gbogbo ohun tó ti ṣe ó ti ṣe kíni, ó ti bàjẹ́ nínú àwọn iṣẹ́ rẹ̀. Ẹ wá wo àwọn àfáà ńláńlá tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá tí wọ́n ní àkáǹtì oògùn tó jẹ́ pé wọ́n á máa kọ́ àwọn èèyàn. Bàbá kan bẹ nílùú Ìlọrin jọ, a ní ẹlẹ́ bá mi gbé àkáǹtì 305 wa. Ìtọ́gbà lérò pẹ̀lú àkáǹtì ni pé volume 102 405 wọ́n ti tó sílé gbogbo ẹ̀ pátápátá. Tọ̀lásímù síìrù ti Yorùbá, òun ní àwọn pẹ̀tùpẹ̀tù àwọn oní ara adìẹ àtàdé àti ìkódẹ àti àyàn àṣẹ báyìí àti síìrù tàwọn Lárúbáwá Tọ̀lásímù. Ẹgbẹ́ àwọn Lárúbáwá náà ní síìrù tiwọn. Àwọn gan ẹ bá dé Cairo, ọ̀kan jò nígbà tá a jọ sọ̀rọ̀, ó ní àwa ń sọ pé kò sí síìrù, pé síìrù ọ̀dà. Sẹ́mi dé Cairo rí, àwọn ọmọ onímọ̀ kọjá bẹ̀rẹ̀. Ó ní ọjà kan ń bẹ ní Cairo, gbogbo ohun tí wọ́n ń tà tó jẹ́ lẹ́kùnlẹ́jà táǹtà ń bí onígbogbo ẹ̀ ni wọ́n tà ń bẹ̀. Mo nígbà tó wá ti wá jẹ́ Cairo yẹn, àwọn tó bá wá ṣe wọn ní wọn náà bí. Wọ́n gbà pé tí Lárúbáwá bá ti ń ṣe gbogbo ẹ̀ ló ṣe kíni, gbogbo ẹ̀ lọ́dà.
nígbà tó ojú dúdú ni kò sí tàkọ́fà. ọmọ ya ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa kàbẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sá ìṣàánú wa o àníwá o sẹ́hìrì káwá lọ kánkànkán àwọn ìran sírù tó wà méjì náà làwọn afáà sábà ń pín sí iye tó pọ̀ jùlọ sírù làákìdì wọ sírù tàkìyìlì. sírù làákìdì yẹn òun náà ní ákìdì khuyud ká máa fokùn dé nǹkan wọn nafathu fiha ká sì máa fẹ́ nǹkan síbẹ̀ lima qasidihim ká dẹ̀ máa sọ̀n tá a fẹ́ ọlọ́mọdé sírù mú mi ọlọ́mọdé sírù mú wọn náà ọmọ ìyá mi bọ́lọ́mọ bá fẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ àmúyàn o má ṣe ní sẹ̀rí àsọ má sì gbàgbọ́ kó o sì gbìyànjú kọ́ ọmọ káfálákì kọ́ ọmọ bá ṣe kínní kọ́ ọmọ bá mú ọ olórí wa tó jẹ́ olórí àwọn alùsùnnà àbí ànábì lólórí wa náà ẹ̀yìn ọlọ́wọ́n bá aláàní kọ́ ọmọ ká fálákì min sharri nafathati fil uqad ọmọ ìyá mi má ṣeré o wọ́n ká sọ́mọ́ àtà ògbé fóònù bírọ́dà wọ́n kí á sì tán ògbé fóònù bírọ́dà wọ́n tẹ fóònù kàṣíkàr sọ̀rọ̀ pé ẹni tó bá lẹ́lẹ́ lóògùn nìkan ni sírù mú ni wọ́n ti wọ́n nǹkan sọ́jà ó sì kọjá lọ́jà ó sì kàṣíkàrù ọ̀tẹ̀ nǹkan mọ́lẹ̀ ṣọ́ọ̀bù tó wọ̀ alájà yìí ni ẹ wọlé títí tó fi fẹsẹ̀ tẹ ibi tí wọ́n rí nǹkan mọ́ nǹkan mú ọ. àwọn yẹn jáde tí wọ́n fẹ́ kan sínú atẹ́gùn gbogbo ẹ̀ tẹ́ bá ti kọjá ẹ̀ máa fi mú kó ni èyí tí ọ̀tọ́lọ́wọ̀n bá ṣàánú sírù mú náà nìyẹn. wọ́n rìn nǹkan mọ́lẹ̀ sínú mọ́sálásí ilẹ̀ Yorùbá tí ìmáàmù rìn nǹkan oyé sínú mọ́sálásí ọwọ́ lẹ táìsì àwọn bọ́dà lọ́wọ́ béèrè pé táìsì tuntun lélẹ́yìn wọ́n wá sọ fáwọn bàbá táwọn náà gbẹ́sìn yẹ pé ẹ mú ìmáàmù dáadáa nǹkan kan ń bẹ níbí wọ́n wá yọ táìsì tuntun yẹn ó ti fi ìtẹ́ tí fi ń kírun ó ti fi bò mọ́lẹ̀ nígbà wọn yọ táìsì tán jàmá ooru ńlá kòkò ńlá ní ìmáàmù kó kan síbẹ̀ àwọn àṣẹ ní àṣẹ nílẹ̀ Yorùbá yìí ni wọ́n wá padà wá bí ìmáàmù kékeré lọ bá débi eléyìí wọ́n nígbà táwọn ọ̀sán fi ṣẹ̀bi lílá aláwọ̀ sọ̀rọ̀ lórí burúkú jà wá ṣe tọ́lọ̀ wá rán ọ nìyẹn ṣe tá a láàárọ̀ nìyẹn àníbùdókòlá wajitanibu tọ́gùt àwọn anábì ọlọ́run ọba wọn wá kẹ́ ẹbọ kó lérí ilẹ̀ ìwọ sì ní àlùwùlà àwọn wàlá sátọ̀ làǹbíyà àáfà ló sì rọ́pò àwọn anábì ọlọ́run gbogbo tí wọ́n ti ń sọ ọ̀yá ìmúyẹ báyìí wá àníìdíyẹ báyìí nítorí bá débẹ̀ dànù torí àjẹ yìí náà ni ayé bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun tó tọ́lọ́wọ́n ọba sírùlù akídì yìí wọ́n ní nínú ẹ̀ ní sírùlù asọ́rf atafrik òun náà ní ìtẹ́fẹ́ ìyá ọkọ àti ìyàwó ó wà nínú sún ayàtà kàlẹ́ kan náà 102 ọlọ́wọ́n bá yata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi ọlọ́wọ́n bá ní wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn haruta àti maruta kí ni wọ́n máa kọ́ àwọn sírù tá a fi ya ọkọ àti ìyàwó inú Quran ló wà àyà wa òtún sírù òun ni fàràkù jama wọ́n máa fi yangàn láàrin ara wọn ni pé ẹ má wọrí òun ní fàràkù kan lé tó gbóná wọ́n máa tó kálá ìpẹ́ yìí lọ́wọ́ sí dédé kádàrá Ọlọ́run yóò sì mú wọn fàràkù wọ́n máa fi ya ìyá àti ọmọ wọ́n máa fi ya bàbá àti ọmọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀gá iléeṣẹ́ àtẹni tí ọ̀gá bá fẹ́ràn àfáàní ẹ̀fílẹ̀ mọ́ wọ́rì òun àtọ̀gá máa jà tó bá sì dédé kádàrá Ọlọ́run tó bá parí iṣẹ́ yẹn ọ̀gá ó dẹ̀ rí MD yẹn pé ìwọ mo fi sọ bí kọ́ ọmọ jẹ́ MD láti ní lọ wọ́n di rí ọmọ bímọ o sírù ni inú àwọn sírù làákìdí sírù làátìf òun náà èyí tó jẹ́ pé ará àlìjànú síyàn láti lọ lè kó sínú ọkàn rẹ̀ tí ó máa wá nífẹ̀ẹ́ yóò máa wá mú ènìyàn nífẹ̀ẹ́ ẹni tí ó yẹ kó nífẹ̀ẹ́ òun náà ń pè ní mahaba náà ń pè ní tiwala
Ànábì ní inna ruqa wa tamaima wa tiwalata shirk. Ànábì ní ẹ̀rí máa pọ̀fọ̀ àti máa ń so àwọn pàrọ̀ ń dè àwọn nǹkan kíkan tá a máa ń so mọ́ ara ògiri so mọ́ mọ́tò yẹn sírù gbogbo ẹ̀ o. Ànábì ní àti tiwala lògùn fẹ́ ṣírìkù. Ànábì ní ẹbọ ni o. wáyé tó jẹ́ ẹbọ torí pé wọ́n wá ránṣẹ́ lọ́dọ̀ àlìjànú kọ́ bá wọn kó sí ara ẹni tí wọ́n fẹ́ kọ́ máa fẹ́ràn àwọn tóun bá ti wá kó sára ẹ̀ ẹni wọ́n máa nífẹ̀ẹ́ onítọ̀hún ní túláàsì ni wọ́n pè ní mùyíbà nílẹ̀ Yorùbá. wọ́n ní wọ́n sa mùyíbà sí àwọn náà mọ̀ sọ pé ọmọ yẹn òun máa fẹ́ wọ́n sa mùyíbà sí yóò wá lọlé máa hàn kó hàn yóò kọ orúkọ ya rẹ̀ yóò máa bèrè orúkọ ya rẹ̀ ládùúgbò. àwọn bá fi ní inú àmì tẹ́ fi mọ àwọn sahara òun náà ni kò débi kankan máa bèrè pé kí ló kọ ya ẹ̀ kí ló kọ bàbá ẹ̀ kí ló fẹ́ fọkọ̀ bàbá àti ìyá mi sẹ́yìn. wọ́n lè gbẹ́gi abo àtakọ wọ́n dájú ọ̀kọ́ra wọ́n wá hàn tú sílá wọ́n wá wé wọ́n wá lọ lè kí sínú ibi wọ́n ti ń dáná láàrò àbí ká mú lọ lé búrẹ́dì. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lé búrẹ́dì àwọn afáà máa lọ lè bá wọn ipò ẹ̀dàkùn òun níṣẹ́ kékeré kan tó ń fẹ́ fi sáàrin bí. nígbà tó ń sì mọ̀ pé àfáà sá ni nígbà pé àwọn wòlíì wọn náà nìyẹn yóò ní ẹ̀jẹ̀ bá yín fi sí ẹgbẹ́ ń bí àájò ni kò mọ̀ pé n tó fẹ́ ṣe ń bẹ̀ yẹn ó fẹ́ dá wàhálà alẹ̀ sínú ayé àwọn kan ni. látara bẹ́ẹ̀ wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn túláàsì. ògùn yẹn náà ni wọ́n ń pè ní káyámátà fẹ́. gbogbo àwọn ìyàwó wa àwọn ọmọ yín lóbìnrin gbogbo àwọn mọ́là tí wọ́n máa ń gbé lẹ́kẹ̀ẹ́ káàkiri àdúgbò yẹn wọ́n máa mú lẹ́kẹ̀ẹ́ yẹn lọ́wọ́ lẹ́kẹ̀ẹ́ léyìí lẹ́kẹ̀ẹ́ tí kí ni jama lẹ́kẹ̀ẹ́ sírù ni nìkọ́ bòbójú báyìí bóyá ẹlẹ́hàtọ́rọ̀ ẹ̀ dàrú náà ni àbí kó sì jẹ́ pé báyà ó kàn daṣọ borí lọ́wọ́ ju lẹ̀kẹ̀ sínú àgbọn ó ní wọ́n foyín sí lẹ́yìn ijọ́ méje obìnrin yẹn yóò wá mú ìlẹ̀kẹ̀ yẹn jáde yóò so mọ́ra tọkọ rẹ̀ bá ti bá aláṣepọ̀ kò ní fẹ́ rẹ́lómi mọ́ lórí social media. gbogbo àwọn tí wọ́n ń ṣerú ilé ìlọ́wọ́ jẹ́ pé lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni wọ́n máa ń pa wọ́n ni wọ́n fẹ́ mú ẹni ẹlẹ́ni lẹ́rú. ìyàwó tó de bíìdì mọ́ra wọ́n fẹ́ mọ́kọ ẹ̀ lẹ́rú yóò máa sọ fáwọn yòókù rẹ̀ pé 500,000 lòún gbà lọ́wọ́ rẹ̀ láàárọ̀ yìí lòún gbà ìwọ náà gbà kọ́lọ́ lè lò fọ́kọ tiẹ̀ náà. gbogbo ẹni bá ti ṣe kó mọ̀ pé Ọlọ́run ò ní wo nìkọ́ọ̀bù àti jàlíbáàbù yẹn máa lájú àlìkèyámà wò ó ti rí sọ́dọ̀ àwọn kèfèrí nìyẹn. nígbà tó ti gbèsùgbọ́n yẹn tó ti rán ìsúnṣẹ́ yẹn Ọlọ́run ti yọ ọ́ kó nu àwọn mùsùlùmí yín kàn dá nǹkan borí lásán ni o yín kàn kírun lásán ni o torí pé a kì í rán Yésù sí ọkọ yẹn. ìmí àfúnjẹ ni ọjẹ tí wàá là ọlọmọdé ajẹjẹkújẹ o wọn náà má sì rìnrìn kùnrin tó bá ti jẹ ò ní balance illa yasha Allah ò ní sùnmọ́ ni àfikọ́ sáà máa wá ẹni tó sàṣẹ ọ káàkiri ò ní sùnmọ́. gbogbo àwọn fún jálàbí gbogbo eléyìí ni wọ́n ní department ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ fẹ́ yà yàn wèrè àṣírí ẹ̀ ní ẹ fẹ́ yà ọkọ àtaya ogun fẹ́ ogun owó gbogbo ẹ̀ ló ní wọ́n láwọn sírù yẹn lọ́tọ̀ọ̀tọ̀ nínú àwọn sírù làákìrì ní sírù junon ọlọ́wọ́ wà láàkọ́ mọ́ṣá sọ́mi àti ẹ̀ ní wọ́n ti gbé síyàn la èèyàn ní mọ́tí ń ṣe mọ́ yọ bọ̀rọ̀ alẹ́ wò ọ̀yà wèrè nìyẹn jẹ́ wọn yọ mọ́ rìn káàkiri ó dijọ́ tí ọlọ́wọ́n bá aláàbá ní kí sírù yẹn ó kó lára ẹ̀ ní ó tó nọ́ọ̀mà padà àwọn tí wọ́n ń sìn yẹn nínú ayé sọ yẹ ká fi wọ́n lẹ̀ Umar bin Khattab ó ní naqtulu kulla sa'irin wa sa'ira ó ní láti sin lọ́mọ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àléfà mi ní gbogbo olú mùsùlùmí gbogbo ń jálàbí ológun tẹ́ bá ti bá sírù lọ́wọ́ ẹ̀ máa pa wọ́n ẹni yà yàn wèrè ẹ̀yọkọ́ wà láyé wọ́n ń borí ilẹ̀ jẹ́ nìyàn. sírù amúri nas bima sha'a as-sa'iru min al-mashhur kama sírù tán fi ń pààyàn láṣẹ
òun ni wọ́n ń pè ní olúgbòhùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́jà àfa òun jálàbí ẹlẹ́bọ wọn ní ilé olúgbòhùn. láfi ní kí gbogbo àwọn ọlọ́pàá kí wọ́n máa wọnú ilé àwọn àfóhùn jálàbí ẹlẹ́bọ tí wọ́n ń dàyàn lóhùn, kí wọ́n máa ní ká kó àwọn ìwé tó wà nínú ilé wọn jáde, kí wọ́n máa wá kà lọ́kọ̀ọ̀kan, kán sì máa fà kan tó gbọ́ lárúbáwá lọ́wọ́ nítorí àwọn sírù tí wọ́n kọ́ pẹ̀lú èdè lárúbáwá. ìpè àfà wọ́n lè ń dàyàn lóhùn, ẹ bọ́ sínú mọ́tò, gbogbo tírà yín àtàwọn ìwé ẹ kó síbẹ̀. àfà sún náà àwọn aráàyè tẹ bá pè wá wà oye ìpè tó ọ̀yà àfà yẹn máa bá kàńtọ́ wà níbí. wọn ò lè ṣe ládùúgbò méjì gbogbo wọn sákun lọrin torí tẹ̀ bá lè rẹ̀ mójútó oye tàbàràmán lẹ́ ń ké ha ha ha. àwọn míì ti ṣe èyí tó burú ju tàbàràmán lọ. nílẹ̀ Yorùbá wọ́n ní tí wọ́n pè ní pẹ̀tùpẹ̀tù ìwo ńlá wà, ìwo ńlá, ìwo tíntín wà. kò sí tí wọ́n fi ń ṣe, wọ́n fi ń pa àwọn èèyàn láṣẹ ni. ẹgbẹ́ tí wọ́n ní àfa yẹn ó ní láàmàrí lọ́wọ́, ó ní kíni láàmàrí. láàmàrí ni pé látara amúrù kọ́ pààyàn láṣẹ pé ọ̀yá ló lè gbé 10 million wá kí bàbá olówó dẹ̀ máa sáré ká, yóò gbé 10 million dé tọ́lọ́mọ fẹ́ o, yóò sa gbogbo ẹjọ́. ìjọba wa ò tí ì mọ táwọn tẹsẹ̀ bọ̀. èyí tí ò ní jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ìjọba tí wọ́n jẹ́ agbófinró ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń ná bẹ́ẹ̀. èyí tí ò ní jẹ́ kí ní o tètè yanjú nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń ṣe kí ni, àwọn náà ń nádọ̀ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sayẹta. wọ́n ti gbé nǹkan kọ lọ́rùn tó ti hàn tú síbẹ̀ pé wọ́n bá táwọn ọmọ kò ní ṣe kí ni, kò ní ṣe. àkábá ń bẹ tí wọ́n fi ń dèèyàn mọ́lẹ̀, ó lè jẹ́ tààrẹ̀ sílùú márọ̀d tí ò ní nàró, ojú kan náà ni ó wà. wọ́n ṣe tẹ́sítì wọn làwọn ọmọ ti ń ṣe, yóò dẹ̀ mọ́ sọ pé ara nìhun, ara síìrù ni, kọ́lọ́mọdé ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa. àwọn síìrù tààtìlì zawaji wa, èyí tí wọ́n máa fi kẹ́sìn yàn la tí òun ní ronú pò ń fẹ́ fẹ́yàwó àbọ̀fẹ́ lọ́kọ láyé ẹ̀. yọ́ máa ní wọ́n máa ń fẹ́yàwó sinmi ni wọ́n kì í bí máa jú ni lọ, tásìkò bá tó wọn máa fẹ́ títí tó fi darúgbó. kí ló ṣẹlẹ̀ alẹ́ òun ní interest, ó ní lọ́kọ òní níyàwó nírọ̀, sílùú tààtúndì zawaji ni. ká má dara wa láàmú, gbogbo ohun tí wọ́n bá ti sọ nígbà tí wọ́n ń dè lọ́wọ́ tí wọ́n fàtẹ́gùn sí yẹn làṣetánì ò lè bá wọn ṣe àfi tọ́lọ́run bá fẹ́. gbogbo tí wọ́n ti ní kó ṣẹlẹ̀ sí ni. sílùú rọ́bùtẹ́ wà ẹni záwùjà, sírù tí yọ wọ̀nyàn la àṣàṣibú tí ọkùnrin ò ní rọ́dọ̀ ìyàwó rẹ̀ súnmọ́, yóò ti máa pé ìyàwó òun kó ń bọ̀ o, ẹ máa dáná kalẹ̀ máa gbáradì o, tó bá ti délé báyìí ó di wẹ́lo, tó bá tún jáde padà ara rẹ̀ ó tún lé, tó bá tún padà délé àfi kan ṣe rúkẹ́ àwọn ìjànú burúkú kan ti wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú. wọ́n ní sírù alikọ́tìl òun náà wà ọyẹ èyí tó jẹ́ pé wọ́n máa fi pààyàn. báwọn èèyàn ṣe máa ń wọnú ilé tí wọ́n pààyàn yẹn bẹ́ẹ̀ làwọn àlìjànú náà láǹfààní láti wọlé tí wọ́n dẹ̀ pọ́ńtọ̀ tẹ́ẹ̀dẹ̀ ní rí wọn. ni wọ́n ń pè ní àbìlù àṣàṣì tí wọ́n pariwo látọjú oorun yóò yọ àwọn jáde báyìí. wọ́n lọ sí gbèríko kan wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní gbèríko yẹn, àwọn ń ṣàlàyé nípa àwọn nǹkan báyìí. ọ̀kan wá dìde ó ní àfa àwọn ní àbúrò òun kò tí ì ju bí oṣù mélòó lọ, ọlọ́kàn pariwo wá látọjú oorun, bó ṣe jòkólẹ̀ báyìí wọ́n ń lagùn, ó ní àwọn rẹ̀ wọ́n ń jáde díẹ̀ 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 tí tó fi jáde tán. ó ní sáàsì ó ní àwọn gùn, ó ní àwọn ṣe kí ni jama, ó ní àwọn gùn ọyọ tán wọ́n mí àwọn sírù burúkú. àwọn ìyá mi ó padà kú lálẹ́ jẹ́ yẹn o, sírù máa ń pa àyàn o, sírù máa ń pa àyàn. ọlọ́run ó bọ́sà wọlé àánú ẹlẹ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa.
ọlọ́run ní wala taqtulu anfusakum, ọlọ́run ní ẹ má para yín o. ẹ wá rí ilẹ̀ Yorùbá àwọn aláìmọ̀kan nínú ẹ̀sìn wọ́n wá pín sírù sí méjì. wọ́n ní asirul abuyadu wa sirul aswad. wọ́n ní sírù funfun ọ̀dà, sírù aswad ní òsèkínní ní ọ̀dà, àmọ́ sírù náà méjì ọ̀sàbùrú fún èèyàn lọ́fẹ́ ra toothpaste ẹyọ kan lọ́ra dọ́sìn mẹ́rin. ẹ dákun, ó ní oògùn tajà ni pé òun ò ṣàṣìyàn, òun ò sì kó báyàn, òun ò yàyàn wèrè, òun ò dẹni kankan láàmú, òun fi ń tajà ni. ó ní bí ìgbà téèyàn bá ṣe advert ni, téèyàn bá lọ sí rédíò àwọn èèyàn sá wà á òun náà dẹ̀ gbá àjànú bá wọn pe àwọn èèyàn wọ inú ilé. wọ́n ní sírù ń jẹ́ o. nígbà tí wọ́n ti wá náà lọ́wọ́ pẹ̀lú àlìjànú yẹn gan, ó ti ṣèkà fún ara rẹ̀, ó ti yọra rẹ̀ kúrò nínú Islam. lẹ́yìn náà ní tó fẹ́ ra toothpaste ẹyọ kan tó padà dá dọ́sìn mẹ́rin, tó bá délé yọ padà dánù náà ni, ó ti ṣèkà fún. ó fẹ́ ra sọ ọ̀pá kan, ìyá aláṣọ ní ẹ̀sùn mọ́ bí nísà ń tàn lọ síbi tó ìlọlẹ̀ fẹsẹ̀ tẹ́ ibi tó rí nǹkan mọ́. tó bá ti ní súnmọ́ bí kó ní ibi tó ti wà yìí dáa. ìgbé aṣọ ní kẹ́ gbé wá. ọmọ ìyá mi tó bá fẹsẹ̀ tẹ́ tọ́lọ́mọ bá ṣàánú rẹ̀ ó kò gbogbo aṣọ lọlé o. tíyàwó rẹ̀ ọmọ á béèrè pé tọ̀ kí ló ẹ fẹ́ máa taṣọ ni. ó ní kọ́dà òun mọ tó ní kó wọ́n rà kọ́ mọ ní àwọn afáàsó náà mọ̀ sírù ni. awọ́rò sírù ni. wọ́n ń lò sí ilékéwú wọ́n fi ìsúnkú àwọn ọmọ ilékéwú wá làwọn ọmọ ilékéwú ó sì pọ̀ bíbá bí omi wọn ní wúlò. ọlọ́run yọ báràkà kúrò nù ara wọn torí pé sírù wọn fi sàwọn jọ. wọ́n rí màálù wọn lẹ́lẹ́dẹ̀ sí ilékéwú nílẹ̀ Yorùbá. kèé sòrò wọn ó rí o lọ́sàn-án wọ́n ní iṣẹ́ ni màálù yẹn kọ́ ọyẹ gbélẹ̀. àyìnmáyé àwọn afáàgbàgbà táwọn mọ̀ níjọ́ ohun tó jẹ́ pé lọ́sẹ̀ gangan wọ́n ní ẹgbẹ́lẹ̀. ẹ̀ẹ́dẹ̀ gbẹ́lẹ̀ wọ́n dẹ̀ màálù yẹn wọ́n dẹ̀ ẹ̀yẹ rì mọ́ bẹ́ẹ̀ iṣẹ́ nìyà wọn ò tijú ẹ. àwọn kan sọ pé àjò ni àjò sì bẹ̀sì jẹ́. nígbà bí yóò jẹ́ alààyè yóò padà kú síbẹ̀. èmi yóò padà jáde láàyè lẹ́yìn ìjọ méje kò sì ní kú. yẹ mọ̀ òkú kìnnìún àwọn àlùjànnú ní ọmọdé fàtẹ́gùn sí mẹ́ni àwọn àlùjànnú burúkú ọmọdé fàtẹ́gùn sí kò kú yẹn gẹ́gẹ́ níṣẹ́ tó bá kú kò ṣiṣẹ́ mọ́ nìyẹn. ibi táwọn yẹn ti wọ agbára dé nínú ayé yìí àfi kábàrà mọ́ni wọ́n darúkọ tọ́ba ilẹ̀ darúkọ àwọn àfáà tí ó kó jáde ńlọrin ọlọ́run nìkan ló mọ iye wọn. àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí ni pé ká lè mọ̀ pé kò kí sojú ọ̀nà. àwọn ní oògùn sọ́ra ipe sírùlà aṣọ abúyàdù ni ipe bóun sọ́ra òun ni òun sá kó bẹ́ẹ̀ nìkan kan ẹni bá kọlù òun ní onífèrè fọ́ àpáta jẹ́jẹ́ òun lòún jòkó lẹ̀ òun sá ni wọ́n ra wọn ran ebi wọn ní àtìlẹ̀kùn ebi wọn ní ká máa padà táwọn fẹ́ sùn ìyìn gbogbo ìyẹn nọ́mà náà àmì èyí tó fi ń sọ̀rọ̀ yìí kùrìsíyù bákọ́rà lọ́yẹ̀kọ́ ká Ànábì ní iqra'u suratal Baqara fa inna akhadhaha baraka wa tarkaha hasra wala tastati'uha al-batala. Ànábì ní gbogbo ẹni tí máa ń ka suratul Baqara Ọlọ́run ò ní jẹ́ kí àṣàṣì ó mú sahara wọn ní lágbára àwọn alásàṣì ò ní lágbára láti kọlù tó bá ń ka suratul Baqara dáadáa chapter 2. ọmọ ìyá mi ìgbélé yìí àwọn kà sí pé ìṣọ́ra pé kìí ṣe oògùn kà èyí táwọn kà kó oògùn tà á síwájú ni káyà yàn wèrè ká ya ọkọ àtìyàwó wọn làwọn èsè o wọn ní àfáàyè bó ṣe wáyé oyè kò kí sóògùn kà àmọ́ ń ṣe oògùn sọ ń ṣe oògùn tajà ìwọ́n tó sùn kan mọ́lé tó ti kú muslim ó ti ṣe ká fún rẹ̀ náà lẹ́yìn àwọn ọmọ tó wà nínú ilé ó ti gbé nǹkan wọlé pé èṣù ti wà nínú ilé ṣé kò ní máa dé sọ́ọ̀bù àwọn ọmọ yẹn. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sírù ẹlẹ́ẹ̀kejì òun náà ń pè ní sírù takayil ayé sírù tagiyir shay òun máa ń yí nǹkan padà ní nǹkan òun sì wà bó ṣe wà àmọ́ yóò yí padà lójú yàn nǹkan òun wà bó ṣe wà ó
yóò wá sọ di nǹkan míì kò dé yí padà nǹkan wò yí padà lórí ilẹ̀ àmọ́ ni tí ń wò ó oyé ọ̀tọ̀ ni tí ó máa ṣe kí ni ọ̀tọ̀ ni tí ó máa rí wọ̀yàrá wọlé sàlà kíkọ́tì yàrá dẹ̀ní àjẹmíìlà yóò rí nǹkan tí ó burẹ́wà yóò máa rí sí tó dáa wọ̀lìjẹ̀míìlà dẹ̀ní yóò rí nǹkan tó dáa yóò máa rí pé ó burẹ́wà àṣàṣì ni wọ̀sọ̀gẹ́ra kẹbíra nǹkan kékeré yóò máa rí ní tó tóbi wọ́n ní kẹbíra tá sọ̀gẹ́ra nǹkan tó tóbi yóò máa rí sí kékeré wàlhábùlà wàlhásọ hayà yóò máa rí ọ̀pá àti okùn nílẹ̀ báyìí yóò dẹ̀ máa sá lọ ejò ní ó ṣe kí ni ejò ní ó máa rí ẹni tó ń mú kí ní ẹlẹ́wọ̀n gbé ibi ní sá lọ ṣe okùn lélẹ́yìn náà okùn lélẹ́yìn náà ọ̀pá igi lásán lélẹ́yìn náà yóò tún mú nǹkan ẹlẹ́ ẹni yóò tún máa sá lọ pé ejò ló mú lọ́wọ́ yẹn o ejò ní sìnrìn lóòótọ́ sírù ni àwọn tó mọ̀ dáadáa àwọn ológun Fáráò àwọn ológun dání jama Fáráò nígbà Nábì Musa dé tó lóun fẹ́ jíṣẹ́ Fáráò náà ní baba lágbára wàá pàdé àwọn ológun mi ó wá kó àwọn ológun yìí ó kó wọn wá wọ́n wá ní ìwọ Musa ọ̀yá àrà tó bá wọ̀ ni ọ̀dá rárá wa ọ̀yá àti kọjú síra wa báyìí Musa ọ̀yá dára tó bá wọ̀ àdébù Musa ní ẹ̀yìn náà ní kẹ́ kọ́kọ́ dá ti Ọlọ́run wa mú àyà wa ní Quran qala aliku falamma alqaw saharu a'yunan nas àdébù Musa ní ẹjú tẹ́ bá jùlẹ̀ kárí nígbà wọn sì wá jùlẹ̀ saharu a'yunan annas wọ́n ṣe sírù sójú àwọn èèyàn ọmọ ìyá mi wọ́n sì tàbí àbúhùn wọ́n dẹ̀ dáyà já wọn ìtumọ̀ ni pé ọ̀pá àtòkùn ní kí wọ́n rí má kí ni wọ́n rí jama ejò arahab wọ́n sì tàbí àbúhùn waja'u bisihrin azim ọlọ́wọ́n bá ní àwọn ológun yẹn wọ́n gbé sírù tó tóbi wá o aláàsọ pé tóbi táyà Nábì Musa fi já la takhaf Ọlọ́run ní má bẹ̀rù ọ̀pá àtòkùn ká Nábì Musa rí kí ní rí jẹba ọ̀pá ló sì wà nílẹ̀ àmọ́ ẹni tí ń bá ń rí ọ̀tọ̀ ní tí ọmọ ṣe kí ni tí ọmọ rí Suratul A'raf aya 116 aya mi tún wà nínú Suratul Taha balẹ̀ àlìkú Nábì Musa ní a ní ẹ̀yin ní kẹ́kọ́kọ́ ju ti yín lẹ̀ fayidha hibaluhum Ọlọ́run bá ní mọ́ ṣe jùlẹ̀ báyìí hibaluhum ìbálù sahara àwọn okùn àwọn ológun yìí wá isiyuhum àtàwọn ọ̀pá àwọn tí wọ́n gbé dání àwọn pákó ọ̀pá lásán yukhayyalu ilayhi ila Musa ó wá ń dàrú mọ́ Musa lójú min sirihi látara sírù tí wọ́n ṣe sí annaha tas'a annaha hibalu àti isiy annaha tas'a ni wọ́n lọ bí ejò ọmọ ya mi ọwá ní àṣàṣì ìmúyàn kí ló mọ̀ Ànábì Musa tí fi ń réjò lùbẹ́ẹ̀dì tọ́sà sáà Ànábì wa Muhammad sallá tọ́jú pé Ànábì yìí ń ṣèrànràn wọ́n ní torí pé wọ́n wà ní sọ̀rọ̀ Buhari pé àwọn ọ̀gbà nígbà tẹ́ ìgbà dísì ayé Kùránì ló kílà yìí Ànábì Musa ní Ànábì Ọlọ́run ọmọ ya mi sírù yìí àwọn tí wọ́n ní tí wọ́n ṣe ńjọ́ náà wọ́n ti padà túbá nígbà tí Ọlọ́run ní ká Ànábì Musa náà ju ọ̀pá títẹ̀ náà lẹ̀ ọ̀pá rẹ̀ tó jù sílẹ̀ tẹ́lẹ̀ kọ́ fún máa sọ̀nà ó wá bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn ejò tí àwọn ológun yìí mì innahu kaidu sahir Ọlọ́run bá ní ètè lásán ni irọ́ lásán ni wala yuflihu sahiru haythu ata Ọlọ́run ní gbogbo ológun dán Ọlọ́run ní wọn ní jèrè láyé ọmọ ya mi oògùn yìí ṣẹ́kù dì sí o sínú takhayil ń bẹ lọ́wọ́ àwọn fóun jálà bíi ẹlẹ́bọ nílọrin wọ́n wà lóṣogbo wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń sàsáwọn èèyàn ẹni tó fẹ́ ta mọ́tò tó bá ti ṣe gbogbo àwọn sẹ́rù yìí tán wọ́n gbé fún dílà bí kọ́lọ̀ lè wọ́n sí orí mọ́tò tó bá ti wọ́n síbẹ̀ báyìí wọ́n pẹ̀yìn dà
táwọn yẹn bá ti ń lọ tó bá ti fojú kan mọ́tò 2.5 yóò máa rí bí mọ́tò 10 million naira. ọmọ ya mi yóò máa ya àwọn àjànú yẹn ń jẹ àwọn ọ̀ya tó bá ti wá yà tán èló ni mọ́tò wọn ní 12 million ẹ̀dẹ́ kọ́ wọn san 9 wọ́n ní ẹ fi 500 sí ó ní 9 million lòun ní ọ̀ya transfer yóò dẹ̀ transfer owó mọ́tò 2.5 mọ́tò 2.5 lọ́wọ́ ńlẹ̀ àmọ́ mọ́tò 9 million lòun ṣe kíni lòun rí sáwọn àfọ̀n jálà bí èsè ẹ wá ní wọ́n jèrè ọgbà almost bí 6 million lọ́wọ́ yàn pẹ̀lú omi ewé bìrànà àti amúnimúyè tí wọ́n sí bó jama pẹ̀lú àwọn tí wọ́n ti pò sí ní o tí wọ́n sí ní mọ́tò ọwá ní òsèkà ó ní ibóhùn tajà ní òsèkà olóògbà ní 6 million lọ́wọ́ yẹn àwọn ìyá lásán ń ṣe ọmọ wọn sí ṣọ́ọ̀bù àwọn tí wọ́n ń taari ń ṣe àwọn ní sìmẹ́ntì ń ṣe àwọn ní búlọ́ọ̀kù ń ṣe àwọn tí wọ́n ń talẹ̀ àwọn mú ń lẹ̀ wọ́n ti wọ́n kan síbẹ̀ ilẹ̀ half a plot ni mo like location yẹn gan location kan Asasi ló ṣe kí ni yaba Asasi ló mú létà tó bá wà rà tán ni ọmọ wa wò pé ẹ dákun kí ni wọn wá bá débi ẹ̀yìn kàràkàrà àdúgbò yìí lọ́lọ́run fi ní gbogbo wọn ò ní jèrè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí ló dé tí àwọn Asasi Òògùn yìí tó fi wá di pé wọ́n wá gbajúmọ̀ láwọn ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú yìí ni wọ́n ní ìwé fíkíù wọ́n ní ìwé bàlágà wọ́n ní ìwé àrúdù wọ́n ní ìwé ó tẹ̀lé gbogbo ẹ̀ náà báláǹsì yóò tó wá ní ìwé kan tí wọ́n pè ní ìwé nákàlí ìwé àṣírí gbogbo àwọn ọmọlẹ́kẹ́ tó ń lọ yẹn sáhírù lọ́pọ̀ jù nù wọn o tí wọ́n máa sọ fún bàbá wọn gan tọ́rọ̀ bá dójú ẹ̀ pé bàbá ṣe kéwàá kí nǹkan mi máa bá yín wí. nígbà táwọn èèyàn láyàláyà ti ń sọ lórí social media wípé wọ́n tó bá fẹ́ ní owó oyé ọwọ́ lọ lè wọ ojú màálù 16 ẹ̀ ti mọ̀ pé nígbà àwọn bàbá ń sọ yẹn bóòlù àwọn ọmọ ó ṣe dà àwọn ọmọ yẹn náà àwọn náà tuntun lè kéwú táàdà ti jẹ ìmáàmù káàkiri àdúgbò ẹ má jẹ́ adákẹ́ lórí ọ̀rọ̀ ṣerú tó tí sírù bá wà mú yàn ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa anusra bóòlù àṣẹ yọ sírù kó lára ọ̀nà méjì náà ni allo sehiri bi sehiri mamnu kọjá pé oògùn náà láàfin lé àlìjànú tó kọlù wá afẹ́ fi àlìjànú lé àlìjànú torí oògùn ìtọ́fẹ́ ṣe náà àlìjànú kan náà lọ́fẹ́ wà náà lọ́wọ́ ní ọ̀dọ̀ rẹ̀ ó wá fẹ́ kó lé ìkejì rẹ̀ tí ń dà ọ́ láàmú ó fẹ́ kó lé ikú wọn ní ẹbọ náà ló sì ń ṣe ó fẹ́ ṣẹbọ láti mú àlìjànú kúrò nínú ara ẹ̀ wọ́n ní eléyàn kọ̀lẹ́tọ̀ ẹlòmíà ní nígbà tí nǹkan wá ń ṣeun òun bẹ àwọn yòókù rẹ̀ náà ní irọ́ tó bá ti bí àlìjànú ó ti ń ṣẹbọ àmọ́ èyí tó wà nínú Qur'an anusra al-masmuh èyí tó da al-masmuha èyí tó da pé sírù ti múyàn èyí tó ga jù àbẹ́yàn fẹ́ kó múyàn èyí tó ga jù ní pé wọ́n ní gbogbo àtọ́ ọba tí ń kírun tán kúlù Allah falak nas ayatul kursi mọ́mí sẹ̀ fẹ́ẹ̀ni kan bá lóun fẹ́ rí ọ ní kójòkúlẹ̀ kójò gbáradì ọmọ ya ọ́ dira o pẹ̀lú kí ní jama pẹ̀lú àsìkà àmọ́pọ̀ kan wo pélé ayé yìí nothing ọlọ́run wọ̀ jáwú bí sihirin azim ọlọ́run ní iná tó tóbi ń bẹ lọ́wọ́ àwọn yẹn ọlọ́run ànábì má dákẹ́ min sharri nafathati fil uqad má dákẹ́ gbogbo àwọn à ń lọ supamakẹ́ẹ̀tì à ń lọ àárín ọjà káàkiri àwọn èèyàn ẹ kàn wọ àwọn èèyàn lọ́sàn-án báyìí ní táwọn èèyàn máa ń dà lóru ọ̀tọ̀ ni o ní táwọn èèyàn ń rìn mọ́nú gbogbo foundation ọ̀tọ̀ ni o ó yàtọ̀ sí pé wọ́n ń kásìlẹ̀ lásán o lẹ́yìn náà Suratul Baqara ẹgbẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan
ọlọ́run máa ń ṣàánú yàn sírù ní mú yàn tó bá dẹ̀ mú yàn àwọn àjẹnú yẹn máa jáde tó bá ti jáde ara rẹ̀ máa balẹ̀ tó bá ya wèrè yọ nọ́mà tó bá di pé kò ronú sùn yọ máa sùn tó bá jẹ́ pé kò rọ́mọ bí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò lóyún tó bá jẹ́ pé ìlàkàyè bá ti lọ yọ padà Suratul Baqara. Kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn fún rúkìá wọ́n fẹ́ ṣe rúkìá fún yàn wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman. Kò sáà fún àwọn tí ò ní mẹ́nu bá Suratul Baqara lọ. Wọ́n ìgbọ́ Ayatul Kursi àwọn àjẹnú ìgbọ́ wọ́n máa sá lọ tẹ́ bá gbé ìkàlẹ̀ bá ṣe rúkìá fún wáyé tẹ́ bá ní Allahu la ilaha illa hu ẹ̀rí yóò ṣèkì jinnu burúkú yẹn ni Al-Hayyul Qayyum. lẹ́yìn náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. ọgọ́rùn lójúmọ́ ọmọ ìyá mi máa ń mísẹ̀ o mọ̀ pé ọ̀lọ́lé ológun gbogbo ọjà tó ń lọ yẹn wọ́n ti dànkan lẹ́ o tẹ́lẹ̀mí ọkàn darí ọjà tí ọmọ wí wọ́nran nǹkan ti kó sí lání o ẹlòmíì lọ lè ṣe ṣàádà ńlẹ́kẹ́ o oyé kó tó jáde ní ọgbà yẹn làwọn àlùjànnú ti nà mọ́ lọ́wọ́ ní òun lọ lè ṣàádà ní òun dé ní òun nọ́ màmá o àbẹ́ni tí àwọn afáàtì ń du àdó sí yàn lágbòsẹ́ kí lẹ́mọ̀ tí wọ́n rì mọ́lẹ̀ gbọ́pọ̀lọpọ̀ lè kéwú tí wọn ò ní súnà sí wá rí nílẹ̀ Yorùbá nìyẹn kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà máa kírun salatul fajiri máa kí ní jama'a Ànábì ní man salla salatul fajiri fi jama'a fahuwa fi dhimmatillah gbogbo ẹni tí bá ń kírun fajiri ní jama'a lọ́kùnrin Ọlọ́hun bá aláwọ̀ fi sínú ààbò rẹ̀ ìṣọ́ tí ló fi sùn. níparí ọ̀rọ̀ mi òun náà ni pé tí sírù bá ti hàn pé sírù ni tá a sì rí àwọn àmì rẹ̀ mọ̀jẹ̀ fi ọmọ ìyá wálẹ̀ láti ṣe rúkẹ́yà fún àwọn afá tó máa ṣe rúkẹ́yà tó ń jẹ́ àwọn afá súnnà wọ́n jẹ́ dúró déédéé torí wọ́n tó bá ń tẹ̀lé àlìjànú o lè ṣe rúkẹ́yà fún yàn o torí àwọn ọ̀gá rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ìwọ náà ń sóògùn sẹ́ ọwọ́ ni wọ́n fẹ́ ṣe rúkẹ́yà fẹ́ ni tí àtàsí ń bẹ lára ẹ̀ àwọn ọ̀gá ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ náà ìwọ náà ń jowó èlé ọmọ pé ṣètọ́n ló ń tí ọlọ́bẹ̀ òun ṣe ṣìnà ṣètọ́n ló tí ọlọ́bẹ̀ òun ta tẹ́tẹ́ ṣètọ́n ọwọ́ ní ìwọ náà fẹ́ ṣe rúkìá ó lè yíwọ́ kálíjànú yẹ ṣe kíni kọ́ padà sọ́dọ̀ ẹ̀ al-iman wal istiqama ní ma jẹ́ rúkìá ó tètè ṣiṣẹ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ìmánì ẹni tí ń ṣe àtẹni tí wọ́n ń ṣe fún àti ìdúró déédéé ẹ̀yin méjèèjì lórí jẹ́ pé àwọn tí wọ́n máa ń ṣe rúkìá lọ́dọ̀ yín ẹ máa sọ fún wọn ká má gbórin mọ́ tí wọ́n ti ń gbórin àlìjànú ò ní lọ tí wọ́n ti ń gbowó èlé àlìjànú ò ní lọ tí wọ́n ti ń ṣe sìnà àlìjànú ò ní lọ tí wọ́n ti ń yapa Ọlọ́run àlìjànú máa ń láìkè tí wọ́n yapa Ọlọ́run ò ní kúrò lọ́dọ̀ ẹ̀. mo wá bẹ̀ lọ́wọ́ bá fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àsọ́ni kọ̀ọ̀kan wa níbi aburú sírò Allahumma na'udhu bika min sirri sa'irin wa sa'ira Allahumma na'udhu bika min sirri sahirin wa sahirat اللهم نعوذ بك من سر الساهرين اللهم نتعوذ بجلالك وبعظمتك أن تحفظنا من كل سوء ومشرور أن تحفظنا من كل سوء وشرور اللهم نعوذ بك من جهد البلاء اللهم نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى